Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán. Mo kí gbogbo Yorùbá ní tilẹ̀ tòkò. So mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ ń béèrè àlàáfíà mi pé àwọn ò gbọ́ kí Black Lion jáde. Mo máa ń gbọ́ lórí show yẹ kó rí bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń béèrè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ ń béèrè. Ọlọ́run máa rántí ẹ̀yin náà ní gbogbo ìgbà. Ẹ ṣé gan, mo mọ̀ lóore. Mo fẹ́ kí gbogbo àwọn tó ń bá wa ṣiṣẹ́ lórí ká gbalẹ̀ Yorùbá, lórí security ni o, lórí àwọn tó ń palẹ̀mọ́ declaration o, pẹ̀lú ògo Ọlọ́run. Mo jẹ́ kí mo á fi wákàtí tá wà yìí sí pé k'Ọlọ́run máa fún yín ní okun àtagbára sí iṣẹ́ tẹ̀ ń ṣe, iṣẹ́ ribiribi tẹ̀ ń ṣe lábẹ́ fúnran Yorùbá. Ọlọ́run á tún tẹ̀yin náà ṣe. Àkọ́kọ́ mo fẹ́ bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀. Àkọ́kọ́ most of my nǹkan tí n bá sọ lénìí ọ̀dọ̀ àwọn youth ló fèsì jù. So àwọn youth mo fẹ́ kàn gbáradì gangan lọ́wọ́ yìí. Ó ti dójú ẹ̀, ó ti débi àmì. So màá ṣàlàyé díẹ̀díẹ̀ tí n bá mọ̀, tí n bá rántí màá ṣàlàyé fún yín. Ìdí tí ẹ kẹ́ fi gbéradì, tẹ́ máa fi gbéradì pé kẹ́ ti dìde tán. Because a ti gbalẹ̀ Yorùbá. Once again, mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá congratulation lẹ́ẹ̀kan sí. Fún 5th of November 2022, a ti declare already. Nǹkan tí ò yé many people yẹn, wọ́n ti declare Yorùbá nation ní 5th of November 2022. Wọ́n ti declare. Ṣé rí eléyìí tó ń sọ pé wọ́n fẹ́ declare physically yẹn, pé physical tó ń fẹ́ declare nílẹ̀ yẹn bí changing of kí ni wọ́n máa ń pè náà, transformation of government ni from kúrò Nàìjíríà bọ́ sí Yorùbá. Ìtumọ̀ ẹ̀ ní physical, but a ti declare Yorùbá nation already. That's just the fact. Màá sọ nǹkan tó tún lọ tó rà pé ẹ tí rí physical declaration yẹn, màá ṣàlàyé fún yín díẹ̀. Ṣé rí bí màmá wa Onítìrí bó ṣe ń tò ṣẹ́ ẹ̀, màá ṣàlàyé díẹ̀ fún yín. Ó gbé wa láti 5 million petition. Ó ní bí woman yẹn ṣe ń tò ṣẹ́ ẹ̀, bó dẹ̀ ṣe ń tò ó dẹ̀ ń bọ́ sí, òun là dẹ̀ ń tẹ̀lé. Gbogbo iṣẹ́ tó ń ṣe gbogbo ẹ̀ là ń rí bó dẹ̀ ṣe ń tò pẹ̀lú àwọn international. So ọ̀rọ̀ international tí mo mẹ́nu bẹ́ẹ̀ yìí ni mo fẹ́ sọ fún yín pé nǹkan tó fà á tẹ́yìn fi ń rí small delay lọ́wọ́ ń sì kò ń ṣe delay, ara process ibẹ̀ ni. Ìyá wa ń try láti bá àwọn international yanjú àwọn kọ̀ọ̀kan. Òun fẹ́ kí gbogbo àwọn mo rí pé àwọn èèyàn ti kan declare. Iṣẹ́ ni ìyá yẹn ń bá wọn ṣe lọ́wọ́ láti ṣe àwọn procedure yẹn kó tó lè declare. Kó tó lè ṣe physical declare because it's declared already. Date yẹn ti wà already. 5th of November 2022, Yoruba nation have come to stay, has been declared. Wọ́n ní tí èèyàn bá declare nínú ẹ̀mí, Ọlọ́run ti declare láyé, and which everything is being documented. Màmá yóò sọ fún yín díẹ̀díẹ̀. So gbogbo àwọn international movement níyà yìí ṣe tó ń try láti wọ́n fẹ́ kí ogun ṣẹlẹ̀. The woman is avoiding as much as possible. No single blood ọmọ Yorùbá kankan ta sílẹ̀. Iṣẹ́ tí ìyá yẹn ṣe tó rà pé táwọn wọ́n ti declare wọ́n ṣe gbá wọ́n ti declare already. Wọ́n kàn fẹ́ ṣe transition of government lókun sí transition of government from Nigeria to Yorubas. Àwọn ti Yorubas ti ready. Àwọn interim government ti ready. Àwọn youth dẹ̀ ni wọ́n ti ready. Màá sọ tọ́ fi wọ́n ti ready. But màmá ní pé no, káwọn tó ṣe physical yẹn ẹ jẹ́ káwọn lọ bá àwọn international yẹn padà. Wọ́n relate pẹ̀lú wọn. Ṣé guess àwọn international body, àwọn òyìnbó yìí tó ń tọ́jọ́ wà ń díẹ̀. Wọ́n relate lọ pẹ̀lú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí pé kìí àwọn ń fẹ́ in a simple transition ni kó jẹ́ kó má sí tẹ̀jẹ̀ sílẹ̀ kó jẹ́ handshake. Nigerian handshake to Yoruba nation ni woman yẹn try náà ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Kò tẹ́ fi tó rà pé ó ń fa small delay. They have to be a kind of talking and things in place. Wọ́n náà try láti kó jẹ́ a velvet, amicable amicable way la fi separate without any tẹ̀jẹ̀ sílẹ̀. So ká lè jẹ́ good neighbor pẹ̀lú Nàìjíríà. Òun ni màmá ń ṣe lọ́wọ́. So mo fẹ́ kẹ́ ní sùúrù díẹ̀. Sùúrù tí mo sọ pé díẹ̀ ló kù. Sùúrù yẹn díẹ̀ ló kù. I'm proud to tell you this.
iṣẹ́ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ sí nìyẹn. She has done the job to that extent. Wọ́n bá díẹ̀ tó kù yẹn ẹ ní sùúrù. Then mo fẹ́ kí ẹ wo kinní kan ni pé ṣe rí method tí ìyá yẹn ń lò tó ti ń bọ̀ ẹ pé a ní any issue, a ní any problem pẹ̀lú gbogbo ìyá yẹn ṣe ń ṣe gbogbo àwọn transition between Nigeria and Yoruba nation. A fẹ́ kí problem wáyé rárá and that's what she's doing. So ẹ ní sùúrù. So nǹkan tí mo fẹ́ sọ ni pé tí mo sọ pé kẹ́yìn youth kẹ́dìdé ni pé àwọn kan wà tó ti ń ṣe wuyewuye lábẹ́ẹ́lẹ̀ tó jẹ́ àwọn ọmọ Yorùbá yìí tó ti ń gbéra wọn fún mọ́yẹ́ máa gbéra wọn sípò. Wọ́n fẹ́ bà irinṣẹ́ ìyá yẹn jẹ́ bí ìyá yẹn ṣe ń tó bọ̀ wọ́n tún ti ń gbé mú bọ̀ mo ṣe wá nǹkan tó jẹ́ ń jáde nìyẹn. Wọ́n tún ti ń dàrú bọ̀ bó ṣe ń dàrú bọ̀ láti ilẹ̀ pé ìyá yẹn rọ́ ló pa kinní kan àwọn 5 million petition ó lọ fi gba owó báńkì kò sí nǹkan tán sọ tán ẹrú wọn gbógun ti ìyá yẹn. Wọ́n gbógun ti ìyá yẹn títí gbogbo èèyàn fẹ́ lè sọ pé kinní kan ìyá yẹn ò dáa kinní kan but ọṣẹ ọwọ́ ẹ̀ ó dẹ̀ ń gbé ìyá yẹn lékè. Ẹjá sọtọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀ gbé lékè. Gbogbo ìgbà tó ń dààmú yóò ní tìrí tẹ́ bá wo gbogbo tó ń ṣe ẹjá gbọ́bà a lè gbàgbé láíláí ìran Yorùbá ò lè gbàgbé láíláí. Òun lèmi ti sọ pé leadership bàbá Professor Banji Akintoye èmi ò mo question leadership wọn mo yìí máa sọ anywhere. Bàbá is a nice guy or he's a nice man but gbogbo àwọn tó ń kó mọ́ra yẹn no. Ó ti bàṣẹ bàbá yẹn jẹ́ already ẹ má jà kò sàtúnṣe ń bẹ̀. Ó ti bàṣẹ bàbá yẹn jẹ́ it's just a fact. Ẹlòmíì ẹ lè má like nǹkan tí mo sọ ẹ má sòtọ́ fún yín. Ṣé n get in sin wọ́n ti bàṣẹ bàbá yẹn jẹ́ already. Ẹ wo gbogbo àwọn cancers náà kó jọ ẹ wo bọ́n ṣe drag wa títí àwọn kankan wà tí kò tí ì bẹ́ẹ̀ sọ tó ń drag wa títí kò yẹ ká débi tá a dé ó yẹ ká ti gba Yorùbá nation tipẹ́. Ó yẹ ká ti gba láti September mo ti sọ́nu ṣó mi láti September 15 ló yẹ ká ti gba Yorùbá nation. Bó níbi àwọn ọ̀tẹ̀ ọ̀dàlẹ̀ yìí náà ni tí yá idẹ̀ finú tán. Wọ́n tún ti ń rúgbó mi bọ̀ lábẹ́lẹ̀ ó ní mo ṣe wá tàwa sọ̀rọ̀ lẹ́ni pé káwọn youth dìde ẹ má gba any other person ìyá tó ti ń ṣe ẹ jẹ́ ká ṣe kó parí ẹ̀ kó gbé wa débi tó lè gbé wa dé. Àwọn youth tó ló fẹ́ ṣe ẹ jẹ́ káwọn youth wọn àwọn tí lọ́n pè èrò pọ̀ lẹ́yìn ara wọn bàbá iná tó fẹ́ kóra wọn síbẹ̀ àwọn ọmọ ọ̀rẹ́ wọn tó máa ní youth náà làwọn náà géèmù yẹn náà ń gbé bọ̀ wá báyìí yẹn ló jẹ́ wá pariwo lé ní o if na I won't come out I won't say anything because mo pé God is in control. Àìmọye oríṣiríṣi tán ti ṣe lábẹ́lẹ̀ tí a bọ́ta sọ kàkọ́ni pọ́lọ́n tí tọ́nà bá ti gbogbo nǹkan kò ní pé ká tún máa pariwo náà àmì pọ́lọ́n ti ṣiṣẹ́ nìyẹn. But game tí mo rí pé tó ń ṣe lábẹ́lẹ̀ ń sìn ni pé wọ́n ń try ń sìn àwọn náà ń tiraka nǹkan tí wọn ò lè ṣe tí wọn ní vision tí wọn ní mission tí wọn ní structure. Ẹ̀rẹ́ tó ní structure ń sìn ẹ̀wọ́n tó ń wọ́n ti bẹ̀rẹ̀ pàjáwìrì structure lọ́wọ́lọ́wọ́ báyìí. So yín youth ẹ dìde ẹ má gba gbogbo nonsense la Ọlọ́run ti ń bá yín ṣe bọ̀ mo kàn fẹ́ fi ṣe sample ni tí yóò ní tìrí ò bá bọ́ta ẹ̀yàn mo yọ ẹja wa sincere síra wa tí ìjà yín ò bá bọ́ta níbo lè rò pa máa wà ní lọ́wọ́ sí ẹja sọtọ́ fúnra wa ẹja sọtọ́ ká má ti ọ̀tẹ̀ bọ́ pé ìyá yóò dìde wọ́n bá tí ìyá yẹn ṣe tó gbé wa dé lénìí kí lè rò pé ìran Yorùbá bá wà lénìí àbí Yorùbá agitation tá à ń pariwo yìí níbo ni ò bá ti wà á ti wọ́ mi bọ̀tọ̀ bá ṣì kan tó ti ní Yorùbá ṣogo Yorùbá ti dé ló ṣe ṣe ogbẹ̀ báyìí ló ṣe gbé ìyá yẹn dìde mi ò fi gbọ́kàn ìyá yẹn lé boys àrùn ojú ni ń tà ń rí ni tàdé ń gbọ́ tàdé ń rí. Ìyá yẹn ti ní ó ní structure tẹ ìyá ní structure láti lẹ̀ gbogbo àwọn interim government tó yàn gbogbo wọn Nàìjíríà ni gbogbo wọn wà màmá ti yan interim government already wọ́n ti wà. Yorùbá ti ní interim government tí wọ́n ti ní àwọn interim government ti ní àwọn kan tí ń ṣe kúbẹ́kúbẹ́ tán ti ń wá tán máa kọ́ra tán ti múra wọn sípò láyé nígbà kan tẹ́lẹ̀ gbogbo àárín wọn tún ti dàrú wọ́n tún jọra wọn pọ̀ lọ́wọ́ kan sí wọ́n tún pèrò àbòsí mi lẹ́yìn báyìí kán fi ìyá onítìrí ilẹ̀ kán má da ìrìn àjò ilẹ̀ Yorùbá rú kán jẹ́ kí wọ́n ẹ̀ máa ṣe ẹ gbà fún ẹni tọ́lọ́run gbé fún Ọlọ́run ẹ ṣẹ́ ní gbogbo ẹni tẹ́ ṣiṣẹ́ Yorùbá nation gbogbo ẹ pátápátá kò sẹ́ńtẹ́ tọ́lọ́run lè tọ́ máa gbàgbé nu gbogbo yín kò sẹ́ńtọ́ máa gbàgbé nu yín because ibi tẹ́ ti ṣe dé lọ́lọ́run gbé yín dé yẹn n tẹ́ dẹ̀ ṣe
ẹ̀yin àtọlọ́run ohun tó bá àwọn ayé rí bẹ́ẹ̀ ṣe dáadáa wọ́n rí bẹ́ẹ̀ ṣe dáadáa wọ́n rí. Ọlọ́run máa fi ìwà oníkálukú ìṣesí oníkálukú Ọlọ́run á fi bí oníkálukú. Gbogbo àwọn Yorùbá ń ṣe àfọ́jú irú àwa yìí kò yẹ ká máa bọ́ta sọ̀rọ̀ kò tẹ̀ yẹ ká wà ní situation yìí ká aláwọn bàbá dáadáa láwọn olórí dáadáa ni kò yẹ ká wà ní situation ká wà nílẹ̀ Yorùbá tẹ́ ń gbọ́ Yorùbá mi yes kò yẹ ká wà ń bẹ̀ nítorí pé àwọn bàbá ta ní wọn ń ṣe bàbá dáadáa ló pọ̀ jù nù wọn gbogbo àwọn tó ń tún bí lẹ́yìn náà ìwà ìbàjẹ́ náà kọ́ wọn tó ń pè ní àwọn youth yàtọ̀ sí youth àwọn youth tẹ́ pé inú kan kọ̀ọ̀kan pé orílẹ̀-èdè Yorùbá ó láti dá dúró pé ìyà tó ń jẹ ilẹ̀ Yorùbá ti tó ṣe bíbẹ̀ làwọn leaders yìí wà tí ìyà ń jẹ wá tílẹ̀ Yorùbá tó fi débi tó dé yìí tí wọn ò dẹ̀ san wọn kan àwọn afẹ́ kún àwọn ọmọ títí wọn tẹ́ pé bàbá wọn ìbàjẹ́ náà bá lọ́wọ́ bàbá wọn tó ń kọ́ àwọn ọmọ wọn àwọn yẹn dẹ̀ afẹ́ gbé sílẹ̀ sínú ilẹ̀ Yorùbá mo sọ pé ẹ̀yin youth ẹ̀yin ọmọ ọkọ original youth ẹ má gbà ibi tán lọ mo ti sọ fún yín o ẹ dìde ẹ má gbà ẹ jẹ́ sọ fún yín kí wọ́n ṣẹ́rí Yorùbá nation tá à ń lọ yìí with no mindset ni gbogbo àyè pálapàla òṣìṣẹ́ ti ṣe Nàìjíríà yẹn ẹ lè kó wá à ń fọwọ́n youth tuntun new nation new mindset new set of people àfọ̀n bàbá àgbàlagbà àfọmọ wọn náà because ìkọkúkọ náà kọ́ mọ wọn àfẹ́ ṣé ìgbésẹ̀ wọn sọ́nsì àfẹ́ wọn ìyẹn mo fẹ́ kí àwa youth mo fẹ́ sọ pé kẹ́ ẹ dìde àsìkò yín lélẹ́yìí àwa gan ò lè ṣe èmi gan ò lè ṣe mo ti kọjá éjì yẹn ẹ lọ ṣe àwọn máa tẹ̀lé yín ẹ má gọra yín lélẹ́yìí o ẹ má gọra yín Unity ti bá yín parí ẹ̀ débi àmì fáàtì mo sì sọ fún yín yẹn ó ti parí ẹ̀ débi àmì international the small talkings lókàn náà talking lókun sìn tó máa ti parí yẹn interior government máa take over but she wanted a amicable departure pẹ̀lú Nigeria that's what she want ó fẹ́ to be abẹ́ máa pè to be nùbí kí Nigeria lọ kí Yorùbá dúró ká bọ́ra lọ kan fi lọ tó ní sí jà that's what the woman ṣe onú ẹ̀ nù lẹ́ẹ̀tì jẹ́ kẹrí ọkàn so she's working on it but láìpẹ́ láì jìnnà ni I'm promising you pẹ̀lú gọ́lọ́ ẹ wá wọ́n àwọn màdàrú tó ń ṣe màdàrú wọ́n tún ti ń gbọ́wọ́ mi o ẹ̀yin ọmọ Yorùbá mo ti ń sọ fún yín o mo sọ pé ẹ̀yin youth ẹ dìde ẹ má jẹ́ kẹ́nìkan lọ kọ constitution kan wá ẹ má jẹ́ kí bàbá kan dé kó ní òun fẹ́ ṣe kinní kan mo fẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn ìlànà pátá tó ń ti lànà gbogbo ìlànà pátápátá gbogbo ìtẹ́sí lànà ẹ̀yin wo ẹ̀yin tẹ́sẹ́ pé pẹ̀lú bọ̀bọ̀ Jídéègè ṣe bó mo ní kinní tó sẹ́ndì sí mi náà tó ní kán lọ bí wọn rẹ kán lọ declare kò sẹ́ni tó lè declare wọ́n ti declare kò sí ọ̀tún gbogbo yín fẹ́ ṣe ẹ̀yin ìlànà gbogbo yín pátá ni mo bá wí gbogbo yín ìlànà pátá wọ́n ti declare kò sí ọ̀tún fẹ́ ṣe ẹ̀yin tẹ́sẹ̀ pé ó di 2023 mo ní gbogbo copy note wà lọ́tọ́ mo yìí máa ṣùwọ̀n síta fún yín àtìgbà tí Professor Wálé Adéníran tó náà sọ pé ó dìgbà tó lulẹ̀ bá ṣubú ó dìgbà tí àwọn politician bá dá sí ká tó gbalẹ̀ Yorùbá gbogbo ìtàn sọ nídìí irọ́ tó ń sọ pé àwọn international ló máa declare ilẹ̀ Yorùbá a ní àmọ́ kíní ìjura wa lọ tẹ̀gàn kọ́ ẹni tó bá mọ kíní ìṣẹ́ jẹ́ kó ṣe é máa ń fẹ̀gàn sí because wọn tẹ̀yìn sọ́ngbà yẹn lélẹ́yìn anyone lè declare ó máa ṣe kíní kan ó máa dágbá pẹ̀lú àwọn tí mo mọ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sọ ìkan káàkiri náà pé wọn lè declare wọ́n ti declare Yorùbá nation has been declared 5th of November 2022 kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí ṣe bẹ́yìn sọ pé tẹ́lẹ̀ pé ó di 2023 ni 2023 lẹ́ ń pariwo ẹ̀yin ìlànà gbogbo yín pé kò ṣeé ṣe tí Jídéègè sọ pé kán lọ declare káwọn rí mo tún ní voice ọ̀tọ́ ní kán lọ declare àtẹ́yìn àwọn kan náà sọ pé kán lọ declare wọ́n ti declare ẹ̀yà kí ló ṣẹlẹ̀ ṣé mo sọ pé Yorùbá àṣẹ́rẹ́ àwọn ilé àwọn kan wà tẹ́ pé tọ́wọ́n bá ti mọ̀ báyìí wọn ò ní fẹ́ jẹ́ tó mọ̀ kó ṣe é nítorí pé wọn ò lè swallow pride wọn ò lè swallow pride wọn ìlara for nothing nítorí ìlara tí ẹ̀dẹ̀ fẹ́ fi destroy over 70 million Yorùbá tí ẹ bá ronú dáadáa ẹ̀ ní ronú gbogbo yín I'm telling you you're just ẹ̀yin gan ẹ wọ́ọ̀sì ju Fúlàní lọ
gbogbo ẹni gbogbo ẹ̀yin lánàá ẹ wọ́ọ̀sì ju Fúlàní lọ nǹkan tẹ́ ń fojú Yorùbá nation rí tẹ́ ń drag gbogbo ẹ̀ tẹ́ ń fa gbogbo ẹ̀ sẹ́yìn ẹ wọ́ọ̀sì ju Fúlàní lọ nǹkan tí Fúlàní ṣe fúnlẹ̀ Yorùbá ẹ̀yin lẹ wọ́ọ̀sì jù gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ pé 20 pé kò ṣeé ṣe 2023 ẹ ṣe wọn pariwo ṣe bí ẹni káwọn wàhálà mídíà yẹn kọ́ máa pariwo mega rally kọ́ máa sọ̀rọ̀ declaration kọ́ lọ́ máa declare mo ti gbọ́ gbogbo rẹ́kọ̀dì wà lọ kọ́ lọ́ declare wọ́n ti declare ẹ dúró yín ẹ ṣe wọn pariwo fẹ́ declare ẹ̀sìn tẹ́lẹ̀ ń ṣe wúrúwúrú tẹ́ ń ṣe wúrúwúrú lábẹ́ ẹ tún máa dọwọ́ rúbọ̀ olójẹ jáde nítorí ọwọ́ tẹ́ ń dá rúbọ̀ àti ń rí bọ̀ ọwọ́ wúrúwúrú yẹn ọwọ́ ìbọn wọn á yàn yẹn tẹ́ ń dá kiri àti ẹ tún ti ń gbé bọ̀ òun sọ pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde wọ́n tún ti bẹ̀rẹ̀ o ẹ sọ fún wọn tún ti bẹ̀rẹ̀ o wọ́n tún ti rúgbó mi bọ̀ lẹ́yìn o wọ́n ti rúgbó mi bọ̀ lẹ́yìn àwọn wọ́n sọ pé wọ́n lè declare lọ́dún yìí náà sọ tẹ́lẹ̀ o náà wọ́n ti pé nígbà tó ń di pé màmá ní tìrì ti ṣé ó ti fẹ́ bọ́ sí tán wọ́n wá ń gbé síbí gúngún bò wọ́n máa sọ a máa declare ni a máa declare tó yíyá yìí náà ni yíyá wo lè ń declare ìṣe yìí sọ pé yíyá ẹ tẹ́lẹ̀ tí yíyá yìí ò bá yìn 6% 2022 yìí sí ṣebí 2023 ni gbogbo ní ká máa lọ dúró dè ṣebí 2023 ni gbogbo ní ká máa lọ dúró dè wá rí pé yá yìí ti ṣe ó ti parí iṣẹ́ tán ẹ wá ń gbé síbí ńlá bọ̀ 23 ni mo tún gbọ́ tẹ́sán pé mo gbọ́ show kan tẹ́nìkan tó máa ṣe rédíò wọ́n máa gbé sórí rédíò ara tá à ń sọ ni the quality and capability of leadership is missing. Tá bá fẹ́ gbalẹ̀ Yorùbá way tí àwọn bàbá yìí fi ṣe a lè wálẹ̀ Yorùbá with peaceful and harmony má sòtọ́ fún yín bí wọ́n dẹ̀ ṣe ń bá lọ yìí these people are going to create war between Yorubas níbi tó ń bá lọ yìí that's what I'm telling you the fact wọ́n máa create war tí ò necessary between Yorubas instead of you to support ẹni tó ń ṣe ibi tó gbede ṣe èyí náà tún lọ ń dọwọ́ rúbọ̀ lẹ́yìn èyí náà fẹ́ ṣe ti yín ẹ fẹ́ ṣe kílẹ̀ náà ti declare oh my God irú àwọn èèyàn wo làwọn lè wọ́n ṣe to the extent màá sọ̀rọ̀ wọ́n ṣe to the extent mo sọ fún yín wọ́n ti Sunday Igboho wọ́n kọ̀rọ̀ ti Sunday Igboho mọ́lẹ̀ ó ní mo sọ fún yín yẹn wọ́n ti wọ́n fi ọ̀rọ̀ wọ́n fi ń de Sunday Igboho mọ́lẹ̀ which I was annoyed with Sunday Igboho because of that èmi á sọ tọ́ kó tó gbé bàbá kan wọ́n ṣe ń rí àwọn pípù yìí wọ́n kàn ti Sunday Igboho mọ́lẹ̀ wọ́n kó rẹ̀wẹ̀sì sí lọ́kàn I have said it before I was angry iṣẹ́ tọ́lọ́ bá rán èèyàn máa ń jẹ ní kò ń ṣàwọn èèyàn ṣe báwọn lélẹ̀ gbọ́n lẹ́rẹ́ yìí ẹ béèrè structure ọ̀nà ti ní kí ni gbogbo plan tán ti nílẹ̀ fúnlẹ̀ kò sí kankan tẹ́bárọ́jú wọn ní àwọn ti gbèsè ayọ̀ ká lọ mú wine àárín ọ̀kan dè nílé ní àgbọ̀n ọ̀kan wọn náà máa ṣe rédíò a week ago that was 2 months ago náà sọ yẹn àgbọ̀n ọ̀kan ẹ wá ń sáré kúbẹ́kúbẹ́ karambani ò lè ń sáré lábẹ́ ẹ ti sọ pé ẹ dúró ti 2023 ti ẹ̀yẹn dúró ẹ fi onítìrí lẹ̀ kó máa ṣe wá 2022 ti ti onítìrí la dúró dé ẹ máa kó rúgbórúgbó tí yìí tún wá ẹ má kó wọnú ẹ ẹ dá dúró yín kò sẹ́ńtọ́ lọ́hùn lè lò a ti sọ fún yín tẹ́lẹ̀ tí wọ́n bá gbà bí kí tọ̀hún gbà bí kélé náà gbà bí kí o gbá pàdé níwájú bọ̀ kẹ́ máa lọ fẹ́ ẹni tó ń ṣe tiẹ̀ kẹ́ máa lọ fà lọ́wọ́ ẹ̀ kó gbé tọwọ́ ẹ̀ wá ẹ̀bọ̀n tọ́lọ́run fi jù yín lọ ni orí ìran Yorùbá ẹlẹ́dàá ìran Yorùbá òun ló gbé ya yẹn dìde pé káníwùmá yẹn ò jáde ní ibi tá à ń sọ lé nìkan la máa sọ lé ní níbi tí ilẹ̀ Yorùbá ti dúró lé lónìí nísìnyí òótọ́ mo sọ fún yín ibi tí ilẹ̀ Yorùbá dúró nísìnyí tó dúró gidigbisi nísìnyí tó bá sí onítìrí àlè débẹ̀ tó bá sí wúmà yẹn onítìrí àlè débẹ̀ nǹkan wọn gbé síbí gúngún bọ̀ wá ẹ wá ń ṣe bí pé ẹ̀yin actor bó múlẹ̀ tí actor ẹ̀yin wo ẹ̀yin stuntman tẹ́ ń pera yín l'actor a ti rí gbogbo ẹ̀tọ́ náà àwa ọmọ Yorùbá we are not fool a ní kàn gbé fún àwọn youth ẹ̀tún ló ń pàdé pẹ̀lú ń kọ́ àwọn ok ẹ wo gbogbo both the media both gbogbo àwọn kánkọ́sì wọn ẹ wo gbogbo yẹn ṣe àtẹlẹ́ tó lọ sí tọ́ ẹ wo gbogbo yẹn ṣe yamayama ẹ wo ok ṣerú set àwọn people yìí la fẹ́ ní ká tẹ̀lé kán gbé wa wọlé Yorùbá for God's sake it's just simple mo pa àwọn kan máa sọ pé ẹ ṣáàjẹ́ ká lò wọ́n bẹ́ẹ̀ kán gba ká tiẹ̀ gbaná tàbá gbaná a máa ṣètò ẹ̀ bẹ́ẹ̀ kọ́ no wọ́n ní foundation lé tí ò bá ti tẹ́ ẹ̀ bá ti tó dáadáa tẹ́ bá kọ́lé ọ̀hún àbí tẹ́ ó máa bàjẹ́ gbẹ̀yìn náà ni ó máa create war ó máa dá wàhálà lẹ̀ ẹ̀jẹ̀ sílẹ̀
pẹ̀lú Yorùbá sí Yorùbá á pọ̀ ju ti Fúlàní lọ. Fúlàní kan lè má tẹ̀jẹ̀ kan lọ ní wọ́rọ́wọ́rọ́ just amicable way kóníkàkú dẹ̀ lọ kán dẹ̀ sign way kóníkàkú dẹ̀ agree ká dẹ̀ share differences wa kóníkàkú dẹ̀ sọ nǹkan tí ìyá yẹn ń ṣe nìyẹn internationally. èèyàn fẹ́ máa kọ́ àwọn tọ́gì ẹ máa kọ́ àwọn kìnnì kan kìnnì wọn. Bàbá wa Sunday gan ti sọjí tó bá jẹ́ ẹlẹ́fẹ́ gbọ́ ó ti sọjí á mọ bó ṣe ń lọ. Ẹgbẹ́ mi ò jáde mi ò sọ̀rọ̀ mo kàn ń wò ní mi ò jáde mi ò sọ wọn wò pé géèmù tó ń pè mọ́ àwọn géèmù tí máa kàn ọ̀rọ̀ kan bá rí pé kò ní pẹ́ láàṣọ máa pòórá bí so mi ní bọ́dà lé lórí. Bó ilé tẹ́ ń gbọ́wọ́ tẹ́ fẹ́ máa dọwọ́ rúbọ̀ ń sìn ẹ má gbà kẹ́nìbọ̀dì gbé constitution wèrè kankan wá ẹ má gbà kẹ́nì kankan gbà ìdí àwa ìyá tó ti ń ṣe tó gbé débi ẹ jẹ́ kí ìyá yẹn parí ẹ̀ bọ́n ṣe máa ń ṣe nìyẹn bá bàbá yìí ṣe máa ń ṣe láìjọ bọ́n yẹn máa ń ṣe ní the same system náà tún gbé bọ́n sìn ní sàn án náà ọ̀ṣọ̀kan náà láìdíà àwọn náà ń pariwo 2022 àìdíà wọn ní àìdíà wọn dàbí mélòó ní ẹṣọ́ gbogbo àìdíà wọn gbogbo àwọn nǹkan tó ń produce gan ẹwọ gbogbo ẹ̀ ẹwọ àwọn tó ń jẹun ẹwọ kọ́lísàn gbogbo wọn. wọ́n tún mọ́ la takọ ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ nǹkan tó ṣe fún ọ̀rẹ́ mi Ìjìnlẹ̀ nìyẹn àwọn náà wà ń díẹ̀ níjọ́ tó ń mú Ìjìnlẹ̀ this same day àwọn ti ṣáájú àwa gan tajọ́ rẹ̀ Ìjìnlẹ̀ gbọ́ tèmi àti Ìjìnlẹ̀ sọ̀rọ̀ between hours àwọn ti ṣáájú èmi gbọ́ wọ́n ti ṣáájú àwọn tó súnmọ́ Ìjìnlẹ̀ wọ́n ti ṣáájú ẹ̀ gbọ́ it's just a fact. Báwo lẹ ṣe mọ̀ báwo lẹ ṣe sáré ṣe meeting níjọ́ kejì ní the same day báwo lẹ ṣe sáré mọ̀ tó bá ṣe pé ń tẹ́lẹ̀ má nìyẹn kiri ni. Then most of my mind ti bá wọn Ìjìnlẹ̀ ti bá wọn ṣe rí dáadáa tẹ́lẹ̀ so wọ́n mọ àwọn informations ẹ̀ dáadáa because àwọn fẹ́ help ẹ bá ṣe gbá so information wà lọ́wọ́ wọn òun náà fi ráyè lọ probe máa yẹn tó ń lọ sọ pé iṣu ẹ̀ tó máa ń ṣe ó wà kí náà tẹ ìmúbò tẹ̀ náà lò sí náà ó wà woman something like that wọ́n ṣà ń change gbogbo wọn yí mọ́ra wọn ṣẹ́rí máa tó wá sọ́dọ̀ ṣe ẹ̀kọ́ dúpẹ́ yẹn ó tọ́ ni máa yẹn sọ but ara wọn ní ìrántí orúkọ ẹ̀ kí náà porúkọ máa yẹn náà máa tó wá sọ́dọ̀ tó kí lórúkọ máa yẹn tó wá sọ́dọ̀ tó ní àwọn ní kíní kan sí London fáwọn George àwọn fún ọmọ Yorùbá tó bá ní case àbí nǹkan kan báyìí ara wọn ní tó bá kí ń ṣe ara wọn ní wọ́n ní born of the same feather flocks together báwọn ṣe máa mọ irú àwọn yẹn tó bá kí ń ṣe kankan náà ní gbogbo wọn. Mo ní information gbogbo yín lọ́wọ́ o gbogbo ẹ̀yin àti gbogbo yín tẹ̀ ń kóra yín káàkiri sórí social media gbogbo yín wà lọ́wọ́ mi o ọ̀rọ̀ tí yín kọ́ mo bá wá mi ti ráyè ògbó tí yín mi ráyè ògbó sẹ̀rẹ̀ rẹ̀ yín yẹn ẹ̀kan ń dúnú ara yín lásán ni. ṣebí gbogbo Yorùbá nation tí tẹ́lú tó ń pariwo wọ́n sìn tó ń pariwo 2022 la máa gbà nítorí pé ìlú yí padà pẹ̀lú géèmù Tinubu gbé iṣẹ́ yẹn fẹ́ lòmíì ni fàtìlẹ́sí gbọ́ lẹ́nu mi yẹn tí bá dójà máa sọ bọ̀ ayín bọ̀ ni àkó proof síta pẹ̀lú ẹ̀ ṣebí gbọ́ ara nǹkan tẹ́fí lọ kọ petition lórí Ìjìnlẹ̀ nìyẹn tẹ́fí lọ parọ́ mọ́ ní Turkey ṣebí gbogbo ẹ̀ nìyẹn ìyẹn bọ̀bọ̀ alábòsí kí lórúkọ ẹ̀ ayé bíi ọmọborí shit yẹn bọ̀bọ̀ ń ranù yẹn ó wà lára wọn tó ń ṣe kúbẹ́kúbẹ́ kiri gbogbo ẹ̀ ó máa ń ṣe bí olófòfó kiri ni gbogbo ẹ̀ náà mọ̀ they are all set up one plan àti àròpọ̀ ilé ìtorí dákú bíi jẹ́ àmánà ẹ̀ gbogbo wọn èrí gbogbo set gbogbo wọn àti fàtògùn ríbidó bákan náà ní gbogbo wọn green snake under the green grass ní gbogbo wọn ṣé àwọn set ilé àwọn set people la fẹ́ tẹ̀lé kọ́ńkọ́n agbáwọ̀ ní Yorùbá nation kẹ́mi pé ilé Yorùbá máa wọ́ọ̀sì gan ju Nàìjíríà lọ láwọn ilé tán lójú àánú yìí wọ́n ríyàn tó fẹ́ ṣe èèyàn kan fún yẹn ẹ̀dẹ̀ ń dì lọ́wọ́ mú so tẹ́ bá wà lẹ̀ Yorùbá tẹ́ bá káwọn lè wọlé wọ́n máa dì í lọ́wọ́ mú kiri náà ni wọ́n ní ṣayére and that's what we don't want ó yẹ ká jọ gbogbo ẹ̀kúrò ń sin ni. ó yẹ ká jọ gbogbo ẹ̀kúrò ń sin ni nítorí bá dání kó dá. wọ́n pọ̀ gbogbo wọn àtòbìnrin wọn ẹwọ ṣe dìísọ gbogbo group you all a disgrace to Yorùbá race. ẹni tẹ́ ń takò ń ló gbé wa débi tàdé tẹ́lẹ̀ takò woman tẹ́lẹ̀ dàmú ẹ̀ kí ló dé
ètò bọ̀ra yín sórí social media kò sí kò tẹ́ ẹ̀ ṣe fún ìyá yẹn tán tó bá sí pé Ọlọ́run ní pínsẹ̀ òun lòun rán obìnrin iṣẹ́ ẹlòmíà ti give up but the woman she still strong there Ọlọ́run gbé agbára yẹn wọ lára tó fi rìn ìrìnàjò yẹn lọ ṣèbáwọn míì tán ṣe nǹkan tán ṣe fún ìyá yẹn ẹlòmíì nǹkan tó kàn gbọ́ lásán ó ti sùn already but kò súyà yìí ó yín continue ni bẹ́ẹ̀ náà lẹ́ ń dìtẹ̀ ọ̀tẹ̀ yín náà dẹ̀ máa tẹ̀yìn rí ó dẹ̀ ti ń tẹ̀yìn rí báyìí ọ̀tẹ̀ máa tẹ̀ gbogbo yín rí ni gbẹ̀yìn lójú méjì pátápátá gbogbo yín pátá òun ṣe kan ìṣẹ̀kẹ̀ súnmọ́ kó put yín through ibi bàdé náà ló ti wá bá yín pé kíní ẹja ṣe báyìí ó dẹ̀ ń ṣe tún nírọ́ ló pa ó dẹ̀ tún ṣe dẹ̀ fílẹ̀ onírọ́lẹ̀ pẹ̀pẹ̀ fílẹ̀ ó dẹ̀ ń ṣe ó dẹ̀ ń kó proof síta fún yín à ń rí bó ṣe ń lọ ẹ̀tún wá bẹ̀rẹ̀ tó fẹ́ máa bẹ̀rẹ̀ màgòmágó wèrè òṣì tẹ́ ń ṣe yẹn ẹ wá rí pé ọbẹ̀ ti jiná ẹ wá lọ ń gbé síbi wèrè bò wàláì ẹ jẹ yàtìyà ẹ̀yin youth ẹ dìde o ohun tó mọ̀ sọ ẹ̀yin youth ẹ dìde kò ń ṣe àwọn youth onídọ̀tí pàǹtí tán kó jọ o kò ń ṣe àwọn youth olóòórùn àwọn tẹ́ pé bàbá wọn olè náà jà olè bí bàbá wọn ṣe jà ọwọ́n náà ti kọ gbogbo wọn yìí. You want the real youth, the real Yoruba youth ẹ dìde. Dẹ́mu dẹ̀ fẹ́ sọ ṣẹ́rí ilẹ̀ Yorùbá gbogbo yín ẹ̀yin warriors gbogbo yín ẹ dìde ní ẹnìgbà tí bá wà gbogbo agbára tọ́nà bá fún yín tó bá jẹ́ ti ìbílẹ̀ yín o tó bá jẹ́ tó bá mọ̀ ṣe ẹ dìde pátápátá gbogbo yín ẹ dìde. Bàbá wa Sunday ó ti ṣe tó lè ṣe tí bàbá Sunday bá ní òun ṣe mọ́ lẹ́nìí kí lẹ fẹ́ ṣe ẹ nígbà Yorùbá mọ́ ni tí Professor Banji tó bá ní òun ṣe mọ́ ṣe nígbà Yorùbá mọ́ ni Sade ní wọn bá ní òun ṣe mọ́ ṣe nígbà Yorùbá mọ́ ni àbí tí Yorùbá tí ó bá sọ pé òun ṣe mọ́ ṣe nígbà Yorùbá ni ṣe máa fílẹ̀ bẹ́ẹ̀ ni gbà tó ṣe abúlé nìkan là ń gbà àbádùgbé nìkan là ń gbà wọ́n mú sọ pé everybody dìde. Bàbá Sunday Igboho gan máa ń sọ bẹ́ẹ̀ and everybody kí Igboho máa jáde from nowhere kí Igboho oríṣiríṣi Igboho rẹ̀ kó jáde nípínlẹ̀ Yorùbá. Tí nǹkan bá ti dákẹ́ báyìí gbogbo àdè máa dákẹ́ pẹ̀lú ẹ̀ṣì bí omi adágún irú mentality wo nìyẹn tọkọ kò bá ti lọ báyìí gbíì gbogbo máa dákẹ́ ṣì síbẹ̀ náà a máa dúró de a máa kàwọ́ a máa jókòó bí mùmú kalẹ̀ a máa retí ọlọ́nkàn rẹ̀ ni pé kí ló ń ṣàwọn pípù yìí kẹ́ ẹ̀ òun lòun ṣe nǹkan tóun lánàá ò tún ṣe mọ́ Ọlọ́run náà ló ń ṣe ẹ̀dẹ̀ move on tẹ́bá tó rẹ̀ tó ń ṣe ẹ má takò ẹ ti ẹ̀tẹ́lé ẹ má ṣe débi tó ẹ̀tẹ́lé tó bá ti rí pé ìkíní ìta ṣe yọ kò ṣe dáadáa ẹ̀dẹ̀ sọ fún gbẹ kò sí mistake kò sí nǹkan tó ti ṣe tó burú ó dẹ̀ ń ṣe níwọ̀nba tọ́nà ṣe rán ó dẹ̀ ń succeed ẹ̀dẹ̀ tún dìtẹ̀ gbogbo yín tẹ́ ń ṣe irú wa ẹni bá wa délẹ̀ lè rí pẹ̀lú ògo Ọlọ́run gbogbo yín pátá ẹni bá wa délẹ̀ lè rí olùmọ̀ fẹ́ sọ fún gbogbo àwọn youth kí gbogbo yín dìde díẹ̀ ló kù ìyá onítìrí ó ti fẹ́ parí ẹ̀ yes ó ń bá àwọn international sọ̀rọ̀ lọ́wọ́ ni kò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ she don't want that it's just a fact kò fẹ́ ìtàjẹ̀ sílẹ̀ rárá kò fẹ́ rárá. So give the woman small little time. Let her do her homework. But tán bá gbé wá, you have right to self-defense. You have right of self-defense. Tán bá gbá tán bá náà wò ní gbọ́. You have right on self-defense lórí ilẹ̀ Yorùbá lórí ilẹ̀ bàbá wa nìyẹn. And Yorùbá nation have been declared. Gbogbo ilé tán náà fẹ́ ṣe physical declare yẹn transition of government ní nǹkan túmọ̀ ẹ̀ nìyẹn physical nǹkan tó mì nìyẹn transition of government ní to Yorùbá from Nigeria to Yorùbá government that's it amicable settlement là ń wá àfẹ́jà so that we be a good neighbors that's what the woman she's doing now but tán bá náà wọn ò gbà a ní right sí self defence wa. We have the right. Then I just saw
Yoruba nation will be declared physically láìpẹ́ láì jìnnà. Òun lọ sọ pé ẹ jẹ́ kẹ́ni tó mọ̀ tó ẹ jẹ́ kó tó ẹ má tó lọ dọwọ́ rú mọ́ ẹ gbọ́wọ́ yín dúró ẹ jẹ́ ó ṣe é ẹ jẹ́ kó gbé wa débi tó yẹ ló gbé wa dé tó bá kú díẹ̀ pé ìyá òrìṣẹ́ ẹ lè máa gbàjẹ́ ẹ̀ tí yóò wá lè wá yẹ̀ wò but let her do it, she's doing good now, let her do it, she's doing good, ẹ filẹ̀ ẹ má máa tún máa dọwọ́ lórí nǹkan tó ti ṣe ẹ má ṣe tí yín lọ kan tó jẹ́ bọ́ta nìyẹn wọ́n ti ń dọwọ́ rúbọ̀ lẹ́yìn ẹ̀yin youth ẹ dìde ẹ má yẹ kán gbé bàbá kan wá àbáwọn kan là àwa ni bàbá yín àwa la mọ̀ ọ́ sọ àwa ni gẹ́nẹ́ kan mìíràn ẹ kọ́ máa kó gbogbo yẹn jẹ mọ́ jàre ta ni máa kó gbogbo yẹn jẹ mọ́ jàre à ń kó jẹ kíni àní máa kó gbogbo yẹn jẹ mọ́. Think of your own children, your future of your own children. Ẹnìkan ò lè decide bàbá kan ò lè decide the future ọmọ tèmi tí mo rí pé kò ní pay future ọmọ mi. Ẹnìkan ò lè wá decide kókó ìran Yorùbá sí another civil war between Yorubas. Àwọn ò fẹ́ yẹn. A dẹ̀ fẹ́ enmity rárá. We want peace between the Nigerian government and the Yoruba government. And we want peace between the Yorubas. I feel peace nígbà yóò have mentality tó ń wà Nàìjíríà ó ti wà lára àwọn people yìí. Mentality Nàìjíríà ó ti wà lára wọn. So nísìnyí gbogbo wọn panic. Tó máa lọ gba Yorùbá nation. Ayé òṣì tó ń jẹ́ nílẹ̀ Nàìjíríà àwọn onílé jẹmọ́. Onílé tó ń jà ń sìn lábẹ́lẹ̀. Bàbá mi ti help ẹ rí. Bàbá mi ṣáà ló help ẹ gba visa. Bàbá mi ló rán ẹ lọ school. Gbogbo nonsense we don't give a damn. Dọ́là ní kò ṣe ló ti ṣe yẹn. Ṣé Ọlọ́run tó ń fún ẹ látẹ́gùn tó omi kò ṣó béèrè owó lọ́wọ́ ẹ ni. Àbókàndé pé o rò pé o jí sáyé by your own power ni. Ọlọ́run béèrè owó lọ́wọ́ anybody ni. Ọlọ́run ṣèdègùn lọ́wọ́ anybody ni. Nítorí nǹkan ti help ẹ máa bẹ̀rẹ̀ sí ni máa ṣèdègùn ẹ fada mi bàbá mi ló help ẹ bàbá yẹn mo ti bá pàdé rẹ bàbá yẹn help no ló bá ń get admission fuck that all those rubbish. We're talking of life of over 60 million Yorubas. Ẹ máa fi àwọn token help rubbish wo. Ẹ máa fi yẹn máa fi gbọ̀n léyìn ọ̀kan ẹ máa ṣe bí pé ẹ ti rọ́lọ́n bí kan kò sọ́lọ́n bí Ọlọ́run bá kan ló wà èèyàn ò lè dọ́lọ́run láíláí èèyàn ò lè dọ́lọ́run láíláí. Ọlọ́run fún yín lọ́pọlọ ó fún yín lójú kẹ́ lè think ni. Age doesn't mean nothing. Common sense and reality ló matter jù. An idea. Which kind of person you are? Do you have feeling for your people? Ó yẹ kí gbogbo orúkọ báyẹn ká máa fi challenge àwọn leaders ta ló ní feeling báwọn èèyàn ta ló ní feeling tó lè jẹ́ kí ìrántí ẹ̀ kó dìde báwọn òyìnbó yìí àwọn òyìnbó yẹn wo gbogbo wọn tó bá ti jó òyìnbó àdàbà wọ́n máa rán lọ́wọ́ ni nílùú wọn tó máa tó wà nílùú àṣọ bá ti jó òyìnbó wọ́n yìí rán lọ́wọ́ ju wo dúdú lọ. Àwọn báyìí this kí wọ́n ti ń pè ṣé rule and divide náà ń pè yín ó ti mú wọn lára. Kọ́ máa halẹ̀ kọ́ máa ṣe pé àwọn jẹ́bà kan àbáwọn nìkan ni àwọn oníjì kìíní kan fuck that shit now. And you to move we don't want that kind of lifestyle. We don't. We want new Yoruba land with new mindset. A new way of thinking. New way of seeing life. Life ìdọ̀tí là ń gbé. Mentality ìdọ̀tí là ń lò. We don't want those kind of mentality. Mindset I need there. And you see it yourself, picking you right. Then speak out. And stand every day. But when you every day, this is your time. It's not an opportunity for you. It is your time. So take it. Make use of it. And you make use of it. And you baba, teje baba dada, te men koto da fa àwọn ọmọ yín. Every day support wọn. If you want good advice. Anyway, they have any support to support them. Ẹ̀mẹ́ kan báyìí tó kún ní eru tó ń kóró àwa sí tó ń gbà wá tó ń parọ́ fáwa tó ń tàn wá tá débi tá dé yìí kó tó wọ́n ṣeré fún àwọn ọmọ wa ẹ má jà fún àwọn bàbá yẹn láàyè ẹ já support àwọn youth yìí ẹ̀mẹ́ kan àwa yìí àdá àwọn youth wèrè mọ̀ àdá àwọn ọmọ yìí náà kúkú gbogbo àtàwọn à ń sẹ̀tì èjì mi yìí táwọn 60 mọ́ 55 gbogbo aládá àwọn ọmọ náà àmọ́ orí burúkú tó ń ṣe
so ẹ̀yin youth ọwọ́ yín ló wà báyìí so take the battle in your hand ẹ dìímú gan ni ẹ dìímú gan kò sẹ́ni tó lè gbà we will support you youth kò sẹ́ni tó máa gbà lọ́wọ́ yín ṣẹ́ni tó máa ti gbalẹ̀ Yorùbá I mean tó máa ti gbé ṣe transition of government mo fẹ́ sọ tó máa ṣe transition of government ṣẹ́ni tó máa fẹ́ kọ constitution ẹ má gbà fòròyà láyà bàbá ńlá kọ anybody kó lọ constitution wùdí kan wá fún lábẹ́ ọkàn ẹ̀yin youth ẹni kẹ bọ́tà only youth kẹ bọ́tà kẹ constitution ìfúnra ara yín kọ́ tẹ́ ẹ bá fẹ́ tẹ́tí experience nílẹ̀ Nàìjíríà òwèrè táwọn àwọn àgbàyà bàbá òfò tá a ní tẹ́pẹ́ wọ́n rí wọ́n dẹ̀ fi àyẹ̀ jẹ wá àwọn òṣì tán ṣe yẹn tẹ́ ẹ̀ fẹ́ ẹja níkà àfẹ́ nídìí wọn nídìí wọn ṣẹ́ni ẹja tó jáyé sí kí nìkan ilé ayé máa ń change ni a lè máa dúẹ̀ lórí old mentality ẹ máa change bí ayé bá ṣe ń yẹ ẹ náà máa yí but àwọn òfin yí àwọn àbáyé wọn gbọ́n wọ́n máa lo old mentality yẹn wọ́n fi mú amọ́lẹ̀ at the same time wọ́n máa sọ new mentality at the same time fún yín wọ́n máa play a double game ẹ máa gbóyìnbó ó sọ̀rọ̀ dáadáa ó ṣe kí n fuck that shit àníkẹ́ dìde you can do it ọmọdé mẹ́rin gbogbo wọn bẹ̀rẹ̀ gbogbo náà ti wà ní 70 90 years old 80 years old gbogbo náà yìí wà ń bẹ̀ you don't talk pa fún títí ẹ̀ náà fẹ́ pa fún àwọn onígbà no it's not gonna happen no it's not gonna happen àjọ máa wọ ṣòkòtò kan náà ni gbogbo pátá a máa tì kábọ́ra wa lójú báyìí ni pé ẹ̀ẹ́dẹ̀ jẹ́ káwọn ojú ti yẹn débẹ̀ a máa tì kábọ́ra wa lójú gbogbo gbèsè yàmá tẹ́ ń gbé yẹn wàláhì gbogbo ẹsẹ̀ yìí wẹ̀ ní fi ṣe nǹkan rẹ̀ gbogbo yín gan gbogbo yín pátá tẹ́ bá ń dìnà ìyá onítìrí lọ́wọ́ yìí o tẹ́ ń play game lábẹ́rẹ́ ẹ̀ ní ṣe nǹkan rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ní délẹ̀ lérí fat mo sọ fún yín ẹ̀ ní délẹ̀ lérí bẹ́ẹ̀ ṣe drag wa títí tó fi di November nìyẹn òkàkà gbà pàṣípò Ọlọ́run because Ọlọ́run fún yín ṣe ń gbà ẹ̀ ni tó bá yẹ pé kálẹ̀ mi nìyẹn onítìrí máa ti sánjú ti pẹ́ because máa ti rí sàpá àwọn ilé òṣè tẹ̀lé mi ní gbogbo mi ní fi hàn anybody ọmọ Yorùbá lọ́nà náà mi sí ọmọ Yorùbá wọn pàdé throughout yes I said it mẹ́rin tẹ́pẹ́lẹ̀ Yorùbá tá mọ̀ báwọn bàbá ìbò wọn ṣe máa ń ṣe ayé rádaràdá yẹn màá wá ní nǹkan tọ́lọ̀ gbé mi ní fi hàn wọn máa ń parí iṣẹ́ tọ́lọ̀ ràn mí já ni lọ́fẹ̀ẹ́ ṣe kí wọ́n ṣe kó tí wọ́n lè ṣe gbogbo wọn pátá from A to Z gbogbo tẹ́pẹ́ ti ń já already gbogbo yẹn mọ̀ pé ti ń já yìí mọ̀ rárá ìpè ti ń já gbogbo yín ẹ wá ń ṣe màgòmágó kan interim government it is stand correct mo gbọ́ lẹ́gbẹ́ lẹ́nu mi yẹn Yorùbá interim government wọ́n ti dúró àwọn interim government ti dúró fat ní gbọ́ yẹn they are there already they just waiting for the transition ló kù from Nigeria to Yoruba nation transition ló kù kẹ́nìkan wá dé náà àwọn ní kinní kan wọ́n wà ń bẹ̀ láti ọjọ́ wọn láì já wọn ní ọ̀kan àwọn ṣe kúbẹ́kúbẹ́ òfò kiri kan ẹ wo mo kàn wá sọ eléyìí fún youth ni then secondly tí transition bá ti bẹ̀rẹ̀ gan tí wọ́n fẹ́ kọ constitution gbogbo ẹ̀yin youth ní kẹ́ wà ń bẹ̀ ẹ máa la àwọn bàbá àwọn old politicians àwọn bàbá wèrè yìí ẹ máa gbogbo wọn wà ń bẹ̀ mọ́ ẹ kọ constitution tó máa pè gbogbo ọmọ Yorùbá kò sí ẹrú kò sẹ́nibọ̀dì lẹ́rú àparò kan ògájù kan lọ constitution ní kẹ́ ṣe àparò kan ògájù kan lọ constitution la fẹ́ ẹ̀yin youth mo bá wí everybody is equal àwọn báwo nígbà tá ń jẹyà àwọn báyẹn kí náà ṣe nonsense wọn ṣe ọkàn àwọn bá tó dá wà nù wọn I will tell you the truth àwọn kan wà tẹ́ pé tó ń pè ń bàbá ni wọn but bí dáa pé àwọn olórí burúkú wèrè náà àwọn ọba yẹn wọ́n tún suppress àwọn ọba mi mọ́lẹ̀ because wọ́n ní tọ́ọ̀gì tó máa fi pa wọ́n wọ́n ní tọ́ọ̀gì wọ́n lo federal government wọ́n lo DSS wọ́n fi mess wọn up nǹkan táwọn ọba wọn máa lè mí ṣe náà àwọn ọba ilẹ̀ Yorùbá nìyẹn àtàwọn àgbàyè òfò àgbàdánù àwọn olórí burúkú bàbá òṣì tó yẹ kán ti kú dànù àwọn olóṣì kò tó ń ṣe nìyẹn sórí àwọn bàbá yẹn ẹ kọ constitution yín ẹ kọ constitution tó máa tàpárọ̀ ogun ní gàjù kan lọ lóko same everybody nobody is above Yorùbá constitution ẹ̀yin ni kẹ́ kọ constitution yẹn ntẹ bá bẹ pẹ ìfẹ́ máa nídìí mọ nínú culture Yorùbá ẹ yọ dànù
gbogbo nonsense tó ń fa àwọn Yorùbá sẹ́yìn nínú culture wọn ẹ yọ dànù. So ẹ̀yin youth mo ní bá lọ́rọ̀ o, I'm telling you ẹ̀yin mo bá sọ̀rọ̀, ẹ̀yin youth mo bá sọ̀rọ̀ jù. Ẹ jẹ́ ká wá shine high ìwà pátápátá. Gbogbo ẹ̀yin yàrá tẹ́ ti give up pé bọ́n ṣe ń ṣe pé bí ìrọ̀bọ́n yẹn ń ṣe bóyá ń fàtìkọ̀ àánà rí ó tó bẹ́ẹ̀ kókó rẹ̀wẹ̀sì báyàn. Èmi fẹ́ fi yé gbogbo yín pé sẹ́ iṣẹ́ ń lọ. Iṣẹ́ ń lọ. Èmi mọ̀ pé Thomas pọ̀ nínú wa. Doubting Thomas pọ̀ nínú wa pẹ̀lú gbogbo pọ́nmọ́ yẹn ṣe ẹ̀ náà yẹn á doubt lóòótọ́. A máa jẹ́ kí rẹ̀wẹ̀sì báyàn. Because ẹni tó fẹ́ ṣe wọn jẹ́ kó ṣe náà ń lọ lọ́wọ́. Àwọn bàbá òfò yìí, àwọn ìyá òfò yìí gbogbo wọn yìí. Pẹ̀lú especially àwọn tó máa ń pa ní evangelist, pastor, ológun, oní warrior, àwọn èbè pastor wọn òfò gbogbo wọn pátá. Àwọn àfà kan náà bẹ́ẹ̀ kí lórúkọ wèrè yẹn náà tí yẹn náà wà ní lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó ń ṣe bí olórí burúkú báyìí. Àwọn pastor àtàwọn evangelist, pastor, reverend tó máa ti kóra wọn jẹ orí burúkú. Ṣé ní àwọn pastor yẹn ẹ máa ṣọ́ra fún wọn, fẹ́ sọ̀rọ̀ kan fún yín. Ẹ máa ṣọ́ra àwọn ọmọ pastor yẹn àti evangelist ni àti kíní kan ẹ máa ṣọ́ra. Ẹni kí ló ṣẹlẹ̀ pé wọ́n máa lọ sí school of theology. Wọ́n máa ń kọ́ bọ́n ṣe máa ń canvas èèyàn ni. But àwọn wà canvas èèyàn sọ́nà Ọlọ́run. Àwọn canvas èèyàn on political gain tó máa fi gain ní political position, post àbí fame kò tó ń ṣe nìyẹn. Ẹ láti wash out. Ẹ gbogbo ọmọ máa ń ṣe bí tọ́ọ̀gì ni wọ́n gbé pamọ́ ni. Tọ́ọ̀gì ló pọ̀ jù nínú wọn. Any small day, I have PhD, I'm professor, I'm doctor. On dẹ̀ ní làákàyè. On dẹ̀ ní. Ló pọ̀ jù. On ní. Èmi prefer. Ṣẹ́rí professor kíní kan mi, ṣẹ́rí orí ògbádé, máa tọ́ ń pẹ̀lú ọgbọ́n tó yẹ. Ó dájú àwọn professor mi lọ, ó dájú doctor mi lọ, ó lọ́pọ̀lọ́ ju doctor mi lọ. Orí ògbádé. Máa tọ́ ń pẹ̀lú orí ògbádé yẹn. Tó ń ṣe organizer tí Hamza tó ń lọ rally fún yẹn. Yes, I'm telling you. Orí ẹ̀ ó péjọ àwọn professor, master, gbogbo doctor òṣì, lawyer àdánù gbogbo tó kóra wọn jọ yẹn. I'm telling you. Go and find out. Ẹ lọ gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu ọmọ làákàyè, àwọn gbogbo wọn ò ní. Títí wọn kọ́ kúwó jẹ́ olè bí jìbìtì làwọn mọ̀. Wọn ò ní ẹ̀dá èèyàn nínú, ẹ̀mí Ọlọ́run sí nínú wọn. They have no conscience. Kò sẹ́ni tó bá ní conscience gbogbo àtọ́wò wọn lè kọ́ máa wù. Gbogbo wọn. I challenge all of you. Ẹ kúrò yín wá pé yọ challenge mi gbogbo yín. Yóò bàjẹ́ láyà everybody yín. Ẹ máa ní pé Yorùbá nation ní dúró. Ó dẹ̀ ti dúró. Ṣé bí next year ni gbogbo yín sọ pé Yorùbá 2020 lẹ́yìn dúró dé. Ó ṣe wọ́n rán jìmọ́ 2022 tí yóò ní 2022 ẹ lè gbà mọ́ lọ́wọ́ ẹ lè dé ẹ lè rí kọ́kọ́ dàrú Ọlọ́run lónìí ayé yín ló máa dàrú gbogbo yín bó ṣe wà yẹn ẹ máa tẹ́ lẹ́gbẹ̀yìn ẹ máa tẹ́bọ̀ gbẹ̀yìn ni ẹ máa tẹ́bọ̀ because tọ́lọ̀ bá ń ṣe ẹ máa tẹ́bọ̀ ni Ọlọ́run dẹ̀ fẹ́ kẹ́ tẹ́lẹ̀ ni ibi tẹ́yìn bá bọ̀ ẹ máa tẹ́bọ̀ ni. Mo fẹ́ hand show yìí bíbá because dàrú mo fẹ́ pa àwọn youth kan dìde sí kí gbogbo youth dìde ṣé gbogbo ayé sí tó bá ti délé gbogbo yẹn dìde ẹ̀yin ọlọ́dẹ wa ẹ dìde ẹ gbalẹ̀ wa ẹ dìde a ní right sí self defence a ní right lórí ilẹ̀ wa a ní right lórí ilẹ̀ wa a ní right kò sẹ́ni bọ́ tó dìde anybody dúró lórí ẹ̀ right wa ni both international constitution is our right you can defend yourself. But you need to know she's going to do it in a peaceful way. That's what she's doing. Any small time. Just small time. Only kini kan ma bo agolo ma so bi to ma fo kini kan lo ma fo agolo ma so bi to ma fokun sí lọ́rùn mo ma so mi mo yo yen pa. Ẹ má wòran. Àwọn interim government ti wà ready. I'm telling you the fact. Ó ti wà ready. Yes. International little talks local can touch ibẹ̀ yẹn tó máa ti touch ibẹ̀ yẹn transition might take place very soon. Bẹ́lá ṣe Ọlọ́run ni. Yes. Adé ń sọ ọ́nà ń parọ́ ọ́nà ń jan pàtà ìṣèkété kam rẹpẹtẹ ti ṣe mistake ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ ní structure ẹ̀ mọ̀kàn tó ẹ̀ ń ṣe ẹ̀ ní clue ìwádìí tó rẹ̀ kẹ́tọ́ á cool down. Tí wọ́n ṣe yaba yébeji bẹ́ẹ̀ tí wọ́n kóra yín ẹ tún dìtẹ̀ lórí ọmọ Yorùbá lórí ìjìnlẹ̀ nítorí pé Unitary máa ń lọ sọ́dọ̀ ẹ̀ lẹ́sẹ̀ náà ṣe dìtẹ̀
tó pé unity rí náà fẹ́ rò pé bí ẹ táwọn bá ti mú ìjìnlẹ̀ mọ́lẹ̀ unity rí òníra wọn kọ́lọ̀ ló ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni mo sọ fún yẹn wọ́n rò pé táwọn bá ti mú jìnlẹ̀ báyìí unity rí kò ní bí tó máa ráì máa gbé information jáde. That's what they were thinking. Game tó ń play wá nìyẹn pé àwọn wàhálà media àwọn yẹn àpá àwọn yẹn ní nǹkan ṣe wọ́n kò kóra ọjọ́ bí sardine eléyè kalẹ̀ ilé tó ní common sense inú wọn kò ní sọ̀rọ̀. So you are born of the same feather. So kí lẹ jámọ́ nílẹ̀ Yorùbá produce nǹkan tó dáná nílẹ̀ Yorùbá gbogbo yín produce anything gbogbo tàbá gbogbo history gbogbo bí Yorùbá movement ṣe bẹ̀rẹ̀ tàbá bẹ̀rẹ̀ sí ní ká gbogbo yín negative ni gbogbo yín. Mi rí nǹkan tẹ́ pé lè sọ pé yes maturity wà nínú ẹ̀. There is no maturity, there is no capability nínú ẹ̀. Could say anybody obey anybody, it's just a fact. And the truth has to be said. Whether you like it or not. And you to dìde, don't take gbogbo sentiment kò sí kúrò jáde. This one is 90 years, or this one is 50 years, or this one 100 years. Yeah, big. Common sense tó máa jábẹ̀ ní kẹwò. Forget age. Check ability. Mi tún fẹ́ sọ àwọn kan mi àwọn oríṣiríṣi downfall tẹ́ pé kò tẹ̀ make sense tó kàn look mú Yorùbá look stupid. Mo kàn wo nǹkan mi mo shake ẹ̀ mo ní nah. This is just nonsense. Wọn mi fẹ́ máa sọ̀rọ̀ débẹ̀ yẹn mo tẹ̀ máa ń rún mi nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tó kọjá gbé náà lẹ rí wọn kàn ṣe rábàràbà rí bìrì gbogbo pé ṣé gbogbo ibi tí Nàìjíríà ibi tí ọmọ Yorùbá gbọ́n dé lélẹ̀ tá à ń sọ pé wà ní gbogbo ọmọ Yorùbá gbogbo wa kọ́ àwọn alátẹnujẹbẹ náà ni o kò sí èyí tó kàn wá pẹ̀lú gbogbo yẹn ọmọ Yorùbá smart ju gbogbo yẹn lọ ó kẹ́ pé yẹn mọ̀ ń gbà mí tí taba ti fàṣọlẹ̀ fún wèrè ń gbà mí á lo ṣọ́ wọn á lo fàyà ni lórí rí nìyẹn ẹni ọkọ tẹ máa ṣe gbogbo yín owó pọ̀ gan bọ̀ I don't want to go by kí mi ò fẹ́ ṣe show máa rí pé máa tẹ nìkan ta náà àwọn ò ń gbà tán ṣe eré mo fẹ́ end video yìí bíbá ẹ̀ mo fẹ́ sọ fún àwọn youth again ẹ dìde ẹ yára yín brain ẹ dìde ẹ tẹ̀lé yọ ní tìrí mo sọ fún yín ẹ tẹ̀lé ó níbi bóyá ń tò nǹkan ẹ̀ ó máa yọ ní bó ṣe ń tò nǹkan ẹ tẹ̀lé gbogbo àwọn website tán ní kẹ ṣe ẹ lọ ṣe ẹ lọ forúkọ ẹ lọ fi credentials yín sínú ẹ fi CV yín sínú ẹ ti ń participate nínú Yorùbá government ní tí òye yín nìyẹn tí Yorùbá government ti ń ṣiṣẹ́ lọ ó dà pé tí ìjà ó dà pé ẹ fẹ́ kí n máa bẹ́ tán gbogbo gbà ni ẹ fẹ́ kí n máa já yín sí gbogbo gbà ni. Gọ́ọ̀mẹ̀ntì ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ ti ń take over díẹ̀ ẹ ti ń gbà nǹkan yín lọ nìyẹn ẹ ti wà ready ẹ jẹ́ kí Tinubu gọ́ọ̀mẹ̀ntì wọlé kẹ́yìn náà kí gbogbo ẹ máa ṣe ká máa gbáyún gbà ni àwọn ò fẹ́ jà even between Yorùbá sí Yorùbá we trying to make it amicable as much as we can. But àwọn kan wà olórí kúkún olórí burúkú kan wà àwọn olórí burúkú pọ̀ nílẹ̀ Yorùbá àwọn olórí burúkú ọmọ àlè kan tó máa rò pé àwọn lówó àbáwọn mọ̀yàn àwọn lẹ́nu àwọn lè wà láì wọn bí yàláyà yín rè lélẹ̀ wọn bí yàláyà gbogbo yín rè lélẹ̀ wọn bí yàláyà gbogbo yín lélẹ̀. This is new version of Yorùbá tẹ́ ẹ̀ tí rírí òun làwọn ọmọ tá a bí sìn new version of Yorùbá ni gbogbo wọn kò ṣe gbogbo ẹ̀wọ̀n dọ̀tí tẹ́ ti fi dọ̀tí yí tẹ́ pé mi gan ìdọ̀tí ara ẹ̀ kò lè clean ẹlòmíì ọmọ tó clean tọ́lẹ̀ ẹ fi dọ̀tí yí la tọ́wọ́ ẹ̀gàn ò lè mọ́mọ́ ẹ destroy gbogbo wọn àwọn fi máa kọ́ àwọn táyé wọn ti bàjẹ́ tẹ́ pé àwọn tẹ́ pé owó money laundry àwọn nọ́mbà wọn ṣe money laundry gbogbo nǹkan bí olè gbé náà mọ̀ ń pa àwọn ẹni ẹ̀fẹ́ kó síbẹ̀ kan wá rúlu wa níbo nílẹ̀ Yorùbá àwọn yúùtù wèrè wo kò ní dá fún yàrá ìyàwó gbà wọn yẹn aláwọn yúùtù gidi ọmọ kan ẹnikẹ́ dìde ẹ dìde Ọlọ́run wà lẹ́yìn yín àwọn àgbààgbà tó dáa tó dúró dáadáa correct àgbààgbà wọ́n wà lẹ́yìn yín fàtìlẹ́gbọ̀n yẹn wọ́n dọwọ́ rúbọ̀ ọ̀tọ́ ń dàbọ̀ òun já yín so ẹ̀yin youth ẹ dìde ẹ̀yin lẹni gọ́ọ̀mẹ̀ntì ẹ má yí káwọn bàbá kan lọ káwọn kan wá bẹ̀ fún yín no ẹ̀yin youth lẹni gọ́ọ̀mẹ̀ntì tó máa ṣe interim bá ṣe tiwọn tán anybody ló lè wá content yẹn ò ń ṣe age mọ́ ẹ̀ǹtẹ̀ bá like ẹ vote fún ẹ gbogbo adẹ tí mo ra wa àtìmẹ́yìn tó dáa àtìmẹ́yìn tí ò dáa ẹjọ́ gbẹ́kọ̀ tí ẹ já rí káwọn bí ayé òsì tó ń jẹ́ Nàìjíríà la fẹ́ nàbó nǹkan la fẹ́ a máa sọ yẹn àti lófin àti ní constitution wa so that's all so kò sí jà ń ṣọ́ọ̀ṣì náà ṣàdúrà ń ṣàmì ni so I'm gonna end this video yẹn mo fẹ́ kí mi ò bí mo ti dáko mo fẹ́ kí gbogbo àwọn
tó ń béèrè mi mo dúpẹ́ lọ́wọ́ yín gangan mọ́ àwọn tó ń pè mí tó ń ní nọ́mbà mi tó ń pè mí mo dúpẹ́ lọ́wọ́ yín náà màá máa jáde lébi díẹ̀ bọ́ tí iṣẹ́ pọ̀ màá sòtọ́ fún yín because mo ń ṣiṣẹ́ mo ní business ọ̀dọ̀ mi tí mo run so and wọ́n bá ta lè ṣe help tá à ń ṣe nílẹ̀ Yorùbá náà à ń ṣe yẹn náà so ìgbà mi ó máa ń take time so ayé kí n ṣe show every time kò sí tó bá ṣe pé wà important pé má rí pé kí ni máa affect you wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ń dáwọ́rú mi ní bọ́tà I'm telling you the fact èmi ti ń dán kán ṣe physical declaration ni kémi kọ́ ọmọ kó gbà mí kí mo bọ́ Nàìjíríà ni that's all káwá jẹ ká jẹ pẹpẹ soup ká ṣe fàájì nǹkan tó kù nìyẹn lẹ́yìn yẹn tó kù ẹ̀ káwọn yóò sílẹ̀ máa ṣiṣẹ́ ká dẹ̀ bẹ̀rẹ̀ ṣe kájọ máa ṣe kí ìlú wa máa fi da tó máa dájú Dubai tó máa dájú Amẹ́ríkà lọ nǹkan tó yẹ ká máa dùn nìyẹn àwọn ilé wọn kàn dùn nonsense èmi lélẹ̀ àwọn máa gbà kápẹ́ òṣì I'm professor I'm doctor I'm pé kó sì yín lọ́jà rẹ̀ yín alá ní kílákàyè ògbìn tẹ kóra yín jọ pera yín doctor ẹ máa pera yín ní barrister kíní kan engineer yín ẹ̀ ló engineer tẹ́ capital ẹ̀ fi ń ṣe ìbára yín dà sọ̀rọ̀ jàre then website kan máa jáde again fún àwọn contractors fúnlẹ̀ Yorùbá mo sáré já yín sí ni ó dàbí wọ́n ti ń jábọ̀ tẹ́lẹ̀ mí náà kàn tún já sí ni ṣẹ́gẹ̀tì so bóyá rí nìyẹn ẹ máa expect yín ìwọ tó bá lè ṣe nǹkan kan fúnlẹ̀ Yorùbá either in road in anything wọn ẹ lè ṣe ẹ lọ sínú website tẹ́ bá ti forúkọ sí wọn á pick in randomly kò ṣe pé bàbá sọ pé nìkan no tó o bá tún ní owó ẹ jẹ́ tó wá bẹ màmá bẹ yín lọ màmá já yín sí lọ tẹ́ ẹ bá tún ní owó ìran Yorùbá wọn á tún fún yín from Yorùbá Central Bank wọn á tún fún yín ló fi ṣiṣẹ́ yẹn tẹ́ bá fowó yẹn ṣiṣẹ́ yẹn but ẹ ṣiṣẹ́ wọn á dẹ̀ supervise wọn bí máàkì ẹ máa gba interest o kò sẹ́ni tó mọ̀ yẹn wọn á bá yín ẹ ṣiṣẹ́ tó dáa fún ìran yín gbogbo ẹ tẹ́ ní technology tẹ́ ní ideas ẹ máa mú bọ̀ ẹ come home ẹ lọ sórí website ẹ fi síbẹ̀ wọ́n máa bẹ̀ náà máa ti bẹ̀ kó tó pẹ́ mo mẹ́nìkan wà ní kẹ́ nínú bẹ̀ ni la máa ti lọ wò ó it's what ìwọ tó bá gbéra síbẹ̀ àmọ́ ẹ náà nìyẹn ṣọ́ra ẹni tó bá fẹ́ kán mọ̀ òun ó máa polówó ara ẹ ni so that's the only way for you to come out ẹ má jẹ́ káwọn ọmọ àlè olè yìí kan sáré kó ṣáájú yín kó sínú bẹ̀ àwọn ẹni gbogbo wọn la ní lógbọ́n náà lórúkọ bàbá àmọ́ àwọn tó gbóhùn jìbìtì ni wọ́n àjọ wọn dànù àfi tó ń bá repent wọ́n bá lè ṣe dáadáa kò sẹ́ni tí ó lè repent ṣé ẹ̀kẹ́ ti ń sè I don't believe pé ẹnìkan condemn forever I don't believe in that you can't condemn anybody forever ẹni tó ṣe burúkú lè ní ó lè ṣe dáadáa lọ́la láìfi mi nìyẹn but tí o bá fẹ́ fi burúkú yẹn lè wà láì àgbà ẹ̀ sí gádò ni tó bá fẹ́ burúkú yẹn lè wọ́n á jọ ẹ̀ sí gádò wà láwọn dúró sí dúró ẹ̀ lẹ́ sínú bẹ́ẹ̀ so fẹ́ kí ọmọ Yorùbá ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́wọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin àti ìyá wa mo dúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀yin youth tẹ máa ń pè ẹ́ pé bàbá kí ló ń ṣẹlẹ̀ àláfíà mo wà kò sí ọ̀kan ti jí lẹ́yìn small tea ni pẹ̀lú ògo Ọlọ́run ọwọ́ Ọlọ́run ká agbára Ọlọ́run ká ẹ gbà bẹ́ẹ̀ gbogbo rọ́ndọ̀dọ̀ tó ń ṣe yẹn wọn lẹ́nu bẹ̀ wọ́n kàn ṣe yamayama fi wọ́n lẹ̀ kò sí ọ̀kan tó fẹ́ ṣe ṣe rí ìkan tó bá ṣẹlẹ̀ sẹ́dá ń gbà mí ó lọ́lọ́run nù ni bó ṣe wà nìyẹn mi ní sọ jù báyẹn lọ ẹ máa wòran tó yé ìjìnlẹ̀ bá jáde fúnra a máa fún yín ní gbogbo a máa yá ní gbogbo sórí tó kù ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ gbọ́n ẹ ṣé gan thank you very much ó dáa.